السلام عليكم ورحمة الله وبركاته. بسر مغيث يا مغيث يا أساتي أغثني من الأحزان والفقر والعنت أغثني من الأحزان والفقر والعنت. أدعو فون الله وتركات فون محمد صلى الله عليه وسلم. Gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáyé àkí Ọlọ́run dó tẹnì kọ̀ọ̀kan wa. Àwa tí ẹ ń wò orúkọ wa ni Sheikh Giyasuddin Abiola Agboro Al-Giyasi tí a jẹ́ olùdásílẹ̀ Igathatullah International, both Arabic school, Asalatu, ilé kéwú school káàkiri àgbáyé. Ọlọ́run kó dó tẹnì kọ̀ọ̀kan wa ọlá Quran lọ́dọ̀ Ọlọ́run. Naam, kí ni a mú wá fún wa? Òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn kódà nù mùsùlùmí kódà àfà wọn gbà pé ó kọ Ọlọ́run tí ẹ ń bẹ tẹ́ mọ́ fi ń gbé àbùkátà. Yálà à ń wá owó ni, à ń wá ọmọ ni, à ń wá àlàáfíà ni, à ń wá gbéga ni, à ń wá pò ni. Ẹlòmíì ò tiẹ̀ gbà pé ó kọ Ọlọ́run bẹ tó lè ṣe. La ilaha illallah. Ó kọ Ọlọ́run bẹ tí ń dáhùn àbí tó bá wọn lókù. Tó bá ti mọ̀ bùkátà ló sì mọ̀ bí ya láì ní wàhálà ń bẹ. Ọlọ́run sọ fún wa ní Suratul A'raf. Arákùnrin kan òun ló ń bẹ Ọlọ́run nígbà tí ń ṣàdúrà. Wọ́n sọ pé ya Allah, ya Rahman. Ẹnìkan wá kọjá tó jẹ́ mùsírì kó jẹ́ ọ̀ṣẹbọ ìlú Mẹ́kà. Ó wá ní ṣé bí Muhammadu àní Muhammad sallallahu alaihi wasallam lẹ́nu tí Ọlọ́run àtàwọn tí ń tẹ̀lé yẹn ṣé bí wọ́n sọ pé àná ya abuduna rabban wahidan, ṣé bí wọ́n lọ́lọ́run kan làwọn ń sìn ni. Kí ló dé tó fi ṣe ya Allah ya Rahman tó tún fi ya Razaku sí tó ń ṣe ya Fatahu sí. Ó ní ọkàní kí ni ń ṣe ọdún sí báyìí. Fàmọ́ kí ló dé tó ń pọ̀ Ọlọ́run méjì. Ọlọ́run wá sọ àyà yìí kalẹ̀ pé a'udhu billahi minash shaitanir rajim walillahil asmaul husna fad'uhu biha wadharul ladhina yulhiduna fi asma'ihi sayujzawna ma kanu ya'malun. Ọlọ́run ní àwọn yìí lillahil asmaul husna mọ́gbọ́ tí wọn tó ní àwọn Ọlọ́run ti pé méjì. Ọlọ́run Allah, Ọlọ́run ọ̀kan ṣoṣo náà ṣùgbọ́n láwọn òkì ọláwọn òròyìn tó súnmọ́ tí yẹn rẹ̀ bìkì Ọlọ́run torí pé nù sí sí Ọlọ́run. Ọlọ́run ní lillahil asmaul husna àwọn orúkọ tó rẹwà ń bẹ fún Ọlọ́run ọba. Fad'uhu biha ẹ pè Ọlọ́run ọba náà ni ó sì jẹ́ yín. Ọlọ́run sọ fún anú súrà mi pé ad'uni astajib lakum. Ẹ pè mí máa dá yín lóhùn. Ọ̀nà mi ò jìn torí pé ana aqrabu ilaykum min hablil warid. Mo súnmọ́ yín ju iṣan ọ̀rọ̀ yín lọ. Báwo la wá ṣe pé ẹ pè Ọlọ́run? Ó kọ Ọlọ́run mélòó ni ń bẹ? Àwọn kan bẹ tó hẹ̀ nínú àdìsá ní Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ní inna lillahi 99 asma. Ọlọ́run ní àwọn orúkọ 99 kan. Gbogbo wa mọ̀ pé 99 beautiful names of Allah. Ọlọ́gbàjúmọ̀ èyí tó hẹ̀ nìyẹn o. Àwọn mímẹ́ tó pamọ́ nínú àwọn tó pamọ́ o lè rí Mudabbiru nínú 99. O lè rí Mubaddilu nínú 99. Mu'ti o lè rí 99. Ó kọ Ọlọ́run náà sí. Ọlọ́run ní mani ahasoha àwọn orúkọ Ọlọ́run 99 yìí lè tó gbajúmọ̀ tí gbogbo wa mọ̀ ká mọ́ sọ èyí tá a mọ̀ nínú àwọn orúkọ Ọlọ́run. Ẹni yóò tó bá sọ orúkọ Ọlọ́run náà ńgbò mí mani ahafasoha ẹni yóò tó bá ha orúkọ Ọlọ́run náà ìhà kọ́ tó bá sọ Ọlọ́run ní dakhala al-jannah ohun tó wà al-jannah. Hadith yẹn sí Ọlọ́run ní ká ha 99 ní sọ̀gá ká ha sórí ni tá bá ti ha sórí wà al-jannah Ọlọ́run sọ ni. Bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ní ká sọ ìṣesí ìmí Ọlọ́run. Àkọ́kọ́ ọ̀nà méjì ni. Tọ́lọ́run bá dé pẹ̀lú ọ̀kan nínú àwọn orúkọ Ọlọ́run yẹn gbà pọ́lọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀. Tọ́lọ́run bá gbé Rahmanu wá lára ẹnìkan tá ń pè ní Àjọkẹ́ tí ó gba yín sí gbà fún wọn ń ṣàwó fún wọn ò ṣe bẹ́ẹ̀ fún wọ. Ẹni tọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún yẹn ọbọ̀lọ̀ gbà pé agbára òun kọ́, ìmọ̀ òun kọ́, òye òun kọ́, Ọlọ́run ló ṣe. Irú ẹni bẹ́ẹ̀ wà lójẹ́nà. Àlùjẹ́nà méjì ní wà ń bẹ. Àlùjẹ́nà táyé ń bẹ. Gbogbo nǹkan ni wọ́n mọ̀ wá pọ̀ sí. Ìhun tá ń pẹ́lẹ̀ jẹ́nì ní ọgbà. Ọlọ́run fi sínú ìkẹ́ inú compound oríire ìkẹ́. Tó bá rí kìyàmá ń gbò tí mọ̀ pé Ọlọ́run bá ló ṣe é kìí ṣe gbóhùn kìí ṣe làákàyè kìí ṣe mọ̀ ohun yẹn. Tó bá dẹ̀ jẹ́nà ló tún wà lọ́jẹ́nà. Ẹni tọ́lọ́run wá sí bẹ́ẹ̀ fún ìwọ ọ̀kẹ́ wá ń takò yálà Ọlọ́run ò sí bẹ́ẹ̀ fún wọ. Ọ̀gbà fún ráàmà níyà Ọlọ́run lára rẹ̀. Ọlọ́run ní ń kẹ́ lọ́wọ́ kìí ṣagbá rẹ̀. Ọwọ́ ń bá a sọ̀tá àbó ń dìtẹ̀ àbó ń ṣàgbórí fún tẹ́mi rẹ̀ wá ń takò irú ẹni bẹ́ẹ̀ ò ti ń ṣe Ọlọ́run nìyẹn o. Ọ̀ṣọ́ kọ́ Ọlọ́run 99 yẹn ó lè hẹ́nà àlùjẹ́nà fún.
ìwọ tó bá gbà pé Ọlọ́run ló dé sọ́dọ̀ rẹ̀ kò tẹ́ nídìí wá dẹ̀ pé ó sẹ́só ni ó ṣe kíní kan tó Ọlọ́run ní mọ́ ń ṣe látara bẹ́ẹ̀ ìwọ náà ó lè tara ìwà àlùjánnà wo ni Ọlọ́run ó fi ọ náà sínú kẹ́ẹ̀tẹ̀ ní òṣòro tiẹ̀ náà fún torí pé ọbọ̀ nírè yàn ọmọ sí Ọlọ́run lára rẹ̀ nìyẹn. àwọn kan Ọlọ́run yẹn wá pé 99 ọ̀dẹ̀ ní bá a ṣe pé wọn gẹ́gẹ́ bí Ọlọ́run ti dá wa mọ̀ sick oríṣiríṣi oògùn ló ń bẹ torí bá ń fọ́ yẹn ológun tiẹ̀ tínú bá ń rún ológun tiẹ̀ tára bá ń rún ológun tiẹ̀ ẹni tí òrórùn sún ológun tiẹ̀ ẹni tí orí ń fọ́ tẹ wá ń lo oògùn nínú fún ṣé ó lè kí ọ̀sá ibi tí ìgásátù láì ti wọlé nìyẹn táwa fi ń tírìtì àwọn orúkọ Ọlọ́run wo lọ́ba kàlára rẹ̀ mọ́ ọbọ̀lọ̀ mọ́ orúkọ Ọlọ́run wo ni bùkátà tó fẹ́ bí a tó lè bí àbùkátà náà torí pé orúkọ Ọlọ́run yẹn pín sọ́nà mẹ́ta àkọ́kọ́ ń bẹ àwọn kan mẹ́tẹ́ pé àmọ́ fi ń wá orí onírẹ̀ẹ̀rin orí wá pọ̀ lọ́dọ̀ Ọlọ́run àwọn kan wà tó yẹ pé àmọ́ fi ń lé aburú jìnà àwọn tó yẹ pé general làwọn ojú méjì làwọn ní bí wọ́n ṣe ń láburú jìnà wọ́n mú orí wá wọ́n ń lò fún negative ẹ jẹ́ kí n sọ kíní kan fún wa inú àwọn orúkọ Ọlọ́run 99 yẹn inú ohun tá a ti test ni o ọ̀hún pé Latif Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ lọ dá ọ lójú kódà àwọn tó ń wá tó yẹ ṣe mùsùlùmí tó bá lọ test ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ torí pé amọ̀ra tí ó kọ Ọlọ́run kọ̀ọ̀kan dá òun wá oore ní ìsìn oore yóò tó lè mọ wá òun wo ni òun wá sí kíni òun ní bùkátà kan ni òun wá pò kan ni mú Latif mọ́ sí Latif lónìí mú nǹkan kan mọ́ sí lójoojúmọ́ níjọ́ tí kíní ẹ bá dé àyè kan lára rẹ̀ nígbà tó bá fi díjọ́ kẹta jọ́ kẹrin ọmọ lálá pé òun bá ọkùnrin ṣeré tẹ́yẹ́ obìnrin bá ní ẹ tọ́yẹ́ pé ọkùnrin bá ní ẹ ọmọ lálá pé òun bá obìnrin ṣeré lójú oorun torí pé spirit Latif yẹn ti fẹ́ dọ́dọ̀ rẹ nìyẹn tó bó ṣe ń ṣe yẹn Ọlọ́run ní jẹ́ Latif yẹn ti accumulate ó ti fi create spirit kan pẹ̀lú ẹ̀ òun ní máa fẹ́ bá a ṣe tó pé spirit ń bá Latif yìí ṣe obìnrin ìwọ tẹ́ pé ọba bóbìnrin ṣe lójú oorun tó bá fi lọ́ọ́ dà nǹkan tí ń ṣe ọ́ nìyẹn mójútó ra rẹ̀ àfikọ́ padà sẹ́yìn kó tún sẹ́yìn bẹ̀rẹ̀ tọ́ba ti wá níjọ́ tọ́ba ti wá yẹn ti ń fọ́n sáyìn gbàdúrà ní àdúrà orí sí ìgbà tọ́ba ìsàrà rẹ̀ bákan náà tọ́ba ti pẹ́ lórí pé òun ṣe Latif yẹn ọba padà pẹ́ tọ́ba padà mọ́ lálá pé òun rí ejò tọ́ba rí ejò mọ́jẹ́rú ọba Latif ti ń sọ̀kalẹ̀ sára rẹ̀ ó ti ń dàṣẹ̀ sí ọ lára kò sí ohun tó fẹ́ bí àtò ní bí yamú so bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ ní ó kọ́ Ọlọ́run à ń pé ó kọ́ Ọlọ́run kan ní alimani'u méjì ní mọ́ ń tẹ̀lé ra wọn alimuti alimani umbe adoru umbe anefi umbe ẹ̀rí pa ọkọ̀ kan bí i lérí káwọn èèyàn sọ rí Ọlọ́run jẹ́ anefi àwọn èèyàn sọ Abdul Nefi Ọlọ́run àbá tí ń ṣe àlàǹfààní adoru lọ́ba tí mọ́ níyẹn lára ìjà àti gbó kọ́ táwọn sọ pé Abdul Doru rí so tí àwọn kẹ bá ń táwọn tí ò nígbàgbọ́ Ọlọ́run tó máa ń fàyè ní ẹ lára tó bá fẹ́ kọ́lọ́hún ní lára yá dọ́rù lọ́mọ pé Ọlọ́run wọ́n fara ní mi lára rẹ̀ iṣẹ́ rẹ̀ ò gbé dání wọ́n sì fara ní bá mi ní wọn lára Ọlọ́run ó sì bẹ́ẹ̀ o àbí ẹnìkan lọ fẹ́ gbéga rọ̀fíhùn ń bẹ mo fi ní pé ojú méjì làwọn ọkọ̀ Ọlọ́run míì ní opposite ní negative and positive tẹ́lẹ̀ positive fẹ́ fi ṣe ọ̀fẹ́ gbìyànjú yá rọ̀fíhùn ń bẹ yá rọ̀fíhùn 360 yá rọ̀fíhùn ọ̀hún wá promotion yẹn ṣùgbọ́n ẹgbẹ́ àwọn kẹ́mẹ́tẹ́ pé ibi tí wọ́n wà yìí wọ́n fi ń ṣe aburú fáwọn yẹn ni afẹ́kọ́nà wọn gbé wọn kúrò ní rògbò náà yá mùzílù ni torí pé Ọlọ́run bá ní mọ́ ń rẹ̀yẹ̀ kalẹ̀ yá mùzílù ìwọ tó bá mọ̀ ìtọ́ fẹ́ sí báwọn fẹ́ mọ̀ ọ̀hún wọ́ mọ́ Ọlọ́run sì yá rọ̀zà ọ̀hún oríṣiríṣi àdúrà bùkátà kọ̀ọ̀kan ló ní àdúrà rẹ̀ ló ní orúkọ Ọlọ́run kọ̀ọ̀kan tó àtàchì mọ́ ẹni tó bá ń wá ìmọ̀ ó láwọn orúkọ Ọlọ́run 99 tó lè mọ́ sí yá alimu wà mẹ́ yá hafizu wà mẹ́ yá hakimu wà mẹ́ inú àwọn ọkọ̀ Ọlọ́run tá a fi ń wá ìmọ̀ ni inú àwọn ọkọ̀ Ọlọ́run tó gbajúmọ̀ tá a fi ń wá àsìkí tá a sọ fún wọn ní ìgásátùlá yá Latifu mẹ́ yá Razaku mẹ́ yá Fatahu mẹ́ yá Kerimu mẹ́ yá Wahabu mẹ́ àwọn àfáà máa kópa ń gbà mí àwọn àfáà sì máa yọ lọ́tọ̀ọ̀tọ̀ ọtọ́ wá ní bá a ṣe ṣe o Ọlọ́run láwọn tí Ọlọ́run ní ká mọ̀ pé wọ́n mọ bí àbùkátà wa ọ wá ní bá a ṣe ṣe ọ̀kẹ́ wọn pé yá Allah àbí yá Latif òun pè ní òtí rẹ̀ ń sẹ́nà obi ọmọ Abdulhakeem ọwọ́ adé ọwọ́ àwọn rẹ̀ náà pé bàbá yóò gbádùn ọ̀dẹ̀ dáhùn tó láti wákàtí kan kò fún mi ní nǹkan kò dẹ̀ ọ̀nà mi níṣẹ́ tó bá ti pé yá Latif níbi tí kútùbà ti kọ́ mi ènìyàn ọ̀dọ̀ àwọn afá pé ẹ bá wa ṣe kútùbà ni pé bọ́lọ́run sọ̀rọ̀ ohun tó pé Latifu yẹn fún rẹ̀ níṣẹ́ kọjọ́ tó fẹ́ jẹ́ ní sígá àdúrà fi yàtọ̀ pé Allahumma gfirli warhamni
Ọlọ́run foríjì mi kó dẹ̀ kẹ́ mi innaka antal ghafurur rahim torí pé ìwọ Ọlọ́run ọba aláforíjì ọba oníkẹ́ ẹni pé Ọlọ́run bá ní al-Ghafur Ọlọ́run bá ní ar-Rahim àti ló ń kọ́ Ọlọ́run àbá àti ìlò wa tub alayya Ọlọ́run gba tútú bá mi o ya Tawwabu mo kú Ọlọ́run bá tó mọ̀ gbẹ̀rù tó mọ̀ gbà tó ń jẹ́ Tawwabu inú ọkọ̀ náà lọ́wọ́ warzuqni Ọlọ́run sásìkò fún mi ya Razzaq ìwọ Ọlọ́run bá lásìkò ó lè pọ̀ tí ní ya Razzaq warzuqni wa latifu bi ya Latif ọba aláàánú ṣàánú fún mi ibi tí ó túbà dé kọ́ mi nìyẹn gbogbo àtọ́ bá fẹ́ ṣàdúrà ó ní ẹ̀kọ́ bá ṣe ṣàdúrà àwọn ẹ̀kọ́ yẹn làwọn ń kọ́ wa ní Igasatul-Lahi. It asks how to supplicate, when to supplicate, and where to supplicate. Báwo lọ ṣe fẹ́ ṣàdúrà níbi ló ti ṣàdúrà báwo wọ́n ṣe ń ṣe ọ̀bọ̀lọ̀kọ́ ó ní bá ṣe ṣàdúrà torí pé àsìkò gbígbà àdúrà tún ń bẹ lóríṣiríṣi fún tó wá fẹ́ darapọ̀ mọ́ wa ní Igasatul-Lahi àbọ̀ fẹ́ béèrè nípa àwọn ọkọ̀ Ọlọ́run báwo la ṣe lò wọ́n o lè pè wá pẹ̀lú nọ́mbà wa 081-3376-9943 lẹ́ẹ̀kan sí 081-3376-9943. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.